jẹ́mọ́ kí lèyàn fẹ́ sọ fọ́nà ọjọ́ gbàlìkì àmá kọ́ máa láàkọ́ máa orú dọ́kítọ̀ ìlórí ìwọ́láwòrò olè túfàtíà kọ̀rọ̀pẹ́ sí ṣàràfà inna lillahi wa inna ilaihi raji'un sawfa tus'alun gbogbo tí ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ bí i o àfikún tó ń kọlọ̀ túbá láti ń sọ pé kí wọ́n máa lò òyàn kọ́ mọ́ pẹ̀ ń lò orí bú ni àwọn kẹ́kọ̀ọ́ kúrò wọn jẹ́ ọgbọ́n lọ mọ́ ṣe bẹ́ẹ̀ ó sì mọ́ ṣe bẹ́ẹ̀ tí sàárì ọ̀pápọ̀ fìtínà àgbẹ̀ ìgbàyí ààrẹ kọ́kọ́ jẹ́ ìkan ẹ ń bá fẹ́ là kọsọ ààrẹ rẹ̀ tí ìbá ti wà lórí òdodo mọ́jẹ̀kára ọta ọ́ àwọn ń sọ náà níbi ọ̀rọ̀ ààrẹ agbọ́dọ̀ pẹ̀mẹ́jẹ gbogbo ẹni tó bá rí àṣìṣe òun rí lọ́dọ̀ ẹ̀ pé àṣìṣe ni lọ́dọ̀ ọ̀kan mú àwọn tọ́lọ̀ ti fi hàn láàfáàgbà láwùjọ bí tọ́ wà má fi àṣìṣe kí rẹ̀ rò pàṣìṣe tẹ́nìkan ètí ìbọn sọ fún ọpọ̀ òsì ráìtì náà má fi polówó ara rẹ̀ ẹ̀ṣẹ́ rí láútẹ́ẹ̀kì láwá tóòtọ́ ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ ni láútẹ́ẹ̀kì wà ìgbọ̀rọ̀ mọ́sàdúwà fún àáfáà mi àgbà Sheikh Al-Fadil wọn ní fẹ́ bí náà kí ẹ pọ̀ dúgbò sí yẹ lọ táà gbọdọ̀ sọ kẹ́lú màgá lórí ọ̀rọ̀ kí nínú Ògbómọ̀ṣọ́ àti ká máa sọ wípé Ọlọ́run dákan Ọlọ́run jọ Dr. Sharafuddin mọ́ fojú wọn gbẹ̀lẹ̀ gbápọ̀ kan mọ́jẹ̀ wọ́n sí ààrẹ Ọlọ́run jọ Ọlọ́run dákan ojú tiwa náà Ọlọ́run méjì kí wọ́n fọ́ Ọlọ́run jọ etí tiwa táà fi ń gbọ́ ọyẹ́ náà Ọlọ́run méjì kí tí náà òdì Ọlọ́run wọládàníkẹsí rẹ̀ láyé ní mọ́tọ̀pẹ̀pẹ̀ lọ́tọ̀ Sharafuddin ní gbangba alìkìyàmà mọ́tọ̀pẹ̀pẹ̀ wọn ẹlẹ́gbẹ̀ ọjọ́ rẹ̀ ní ayé ní mọ́fàgàgà àwọn ya ní gbangba alìkìyàmà mọ́fàgàgà àwọn ya àwọn bí ọ nínú àdáníkẹsí rẹ̀ ìfẹ́ táà ní sáwọn àfẹ́ẹ̀sì táwà jẹ́ arọ́wàsì fún wọn ní táwọn àfáàyẹ́ sọ̀rọ̀ wà ń sọ padà táà jẹ́ arọ́wàsì fún wọn Ọlọ́run dákun jáwà náà wà pẹ̀lú wọn àtàwọn sọ̀hábà pẹ̀lú ànìyàn ìjọba alìkìyàmà àwọn táwà nífẹ̀ẹ́ nù ẹ̀yọ́ tí bá náà àwọn táwà nífẹ̀ẹ́ dá àwọn tí àwà nífẹ̀ẹ́ nù lórí kíni lórí òdodo lórí kíni lórí qala Allahu qala Rasul ọlọ́njọ́ tó bá fẹ́ changing kankan kúrò níbi tó wà kò gbọ́ ní wàhálà innama qawlu li shay'in idha aradna ọlọ́ni táwà máa ń sọ fún nǹkan tá bá ti ń fẹ́ kún fayakún má padọ́pọ̀ padà sáìdáwò bá ń sọ wọn ní ṣàmẹ́tàtílà àdá mọ́jẹ̀ kí ọ̀tọ̀ yọ wọn mọ́jẹ̀ kí ọ̀tọ̀ rẹ̀rìn wọn ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́ngbà fún Islam kọ̀wátá ọlọ́njọ́ torí ibi tí ìsinmi wà ní ọlọ́njọ́ dákọ̀ jẹ́mọ́ àkàjókù báyìí ni ọkàn wa ọ̀pápọ̀ máa inú fọ́nà bí tàbí Mas'ud ó sọ lọ́nà la taqumu as-sa'a حتى يسلم الرجل الرجل لا يسلم عليه إلا للمعرفة wọ́n fi tọ́pọ̀ ànàbí o ayé tí ìpàrẹ kẹ́rì ní sí méjì wọ́n ma sallama síra wọn tẹ́ ẹ bá súnmọ́ wọn dáadáa èyí tó jọ́ sáà ní pé wọ́n tún pàdé ń bí kan wọ́n mara ń bí kan jama'a mọ́ bẹ̀wá in ta bá ti mọ̀lẹ̀ sí Ọlọ́run ẹ má tìjú ẹnìkan kẹfìfì ilẹ̀ o ìntẹ́ bá ti mọ̀tọ̀ dáyé lójú pé bínú Ọlọ́run lélẹ̀ ẹ má ti jú ẹnìkan kẹ́ fi ṣe o ṣe ń tó sọ in tó lè láàyàn lásìkò yìí o nìyẹn o tẹ́ bá sì nífẹ̀ẹ́ èèyàn ẹgbẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ kọjá ẹnu àlà Ọlọ́run ẹni àfà tẹ́ ma gbọ́wà sí lẹ́nu rẹ̀ tẹ́ ma bá ṣe ẹ má nífẹ̀ẹ́ rẹ̀ ju òdodo lọ́wọ́ kẹ́ẹ̀fì wò pé ìtẹ́ fi lè tẹ́ ìsáàsù lọ́rùn ní kẹ́ẹ̀ sọ fún ẹ pé ẹ̀ torí wọn wọná sáà ẹ̀yìn àmì tó bá wù tó bá jẹ́ ìbínú Ọlọ́run máa forí fà kí lè wọ́n jẹ́ mùsùlùmí sí jàmáà àsìkò yìí ń tàà fi lè làmbẹ̀ olèlé yìí o ẹ̀dí á jókòó dáadáa káwọ pé kí ni wọ́n fi ń rí ìsìláàmù ìsókè sílẹ̀ ẹ lọ wò dáadáa
ẹ lọ wò dáadáa àwọn tí ọ̀tọ̀ sí nǹkan bẹ̀ tí ẹ fẹ́ sọ di ìpín wọn àwọn ẹ̀ ń dàrú o ń kálukọ́ wá yẹrẹ ẹ̀wò ṣé ìsìláàmù ṣé mò ń ṣe fọ́lọ̀ ní àbí mò ń ṣe fáwọn kan ṣé mò ń ṣe fọ́lọ̀ ní àbí mò ń ṣe fáwọn kan ẹ sì mẹ́sẹ̀gbẹ́ o kí ní ń pè lẹ́gbẹ́ ká kọ̀ǹklúdì lórí pé ìntà fẹ́ sí rí ọ̀tọ̀lọ̀ lọ́rọ̀ òlọ́mọ̀ ọ̀tọ̀lọ́rọ̀ olówó tí ń jẹgbẹ́nu tọ́jọ́ mọ́ ìtìtàbà tí sùn láńṣe fèsì yíyàn láàrin wa kò sì sí pọ́blẹ́mù ṣùgbọ́n ẹ ṣọ́ra àátò túkàmbì àátò pàdé bá àpàdé bímọ́ àápàdé gbangba Ọlọ́run bá àpàdé bímọ́ àápàdé gbangba Ọlọ́run ṣùgbọ́n ó lè pọ̀ káwá tìtì rú tọ́píkì káwá máa ráwọn èèyàn méjì mẹ́ta tó tún lè jókòó rú bí kó sì jẹ́ wípé wọ́n rán wá ní tí mẹ́lẹ́mì rẹ̀ lọ́gbọ́n tí a fẹ́ sọ ó sì dá téèyàn bá gbọ́ báyìí ó sì ti change àníyàn Ọlọ́run ní ọmọ tẹ́lẹ̀ ní o wọ́n sì lè pé lọ́mọ gbọ́rọ̀ rẹ wá ẹgbẹ́ mi lẹ́ni lọ́sàn fàní fún ní tí bá gbọ́bẹ̀ tí mo rí fún jẹ́ ni màá tó sọ fún ọ̀nà ẹni àti nǹkan báyọ̀ ọ̀dá ẹmẹ́jà sí máa ọlọ́njọ́ Allahumma irbit ala qulubina Allahumma irbit ala qulubina fi ta'atik Ọlọ́run sú ẹ̀mí wa mẹ́tí ẹ̀ faman rabatta ala qalbihi naja ẹni ọba sú ẹ̀mí rẹ̀ mẹ́tí ẹ̀ òní ọlá wa rabatna ala qulubihi idh qamu faqalu lawla an rabatna ala qalbiha لتكون من المؤمنين اللهم اربط على قلوبنا اللهم اربط على قلوبنا يا ارحم الراحمين سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك